ààrẹ Tinubu pàṣẹ kí àjọ alálàájì kí wọ́n wá ọ̀nà láti dín owó hájì ọdún 2026 kù láàrin ọjọ́ méjì. ààrẹ Bọ́lá Tinubu ti pàṣẹ pé kí àjọ alálàájì lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn NACOM kí wọ́n tún owó ìrìn àjò lọ sílẹ̀ mímọ́ hájì kí wọ́n tún gbé yẹ̀wò ní kíákíá o. ààrẹ mà fi àṣẹ yìí ó fi ránṣẹ́ sí alálàájì lórílẹ̀‐èdè Nàìjíríà NACOM pé kí wọ́n gbé ìgbésẹ̀ lórí owó ìrìn àjò tuntun láàrin ọjọ́ méjì. igbákejì ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà Kashim Shettima ó mà kéde ọ̀rọ̀ yìí pẹ̀lú àṣẹ ààrẹ Bọ́lá Tinubu lásìkò tó ń ṣe ìpàdé pẹ̀lú àwọn aṣojú àjọ NACOM ní ilé ààrẹ nílùú Àbújá. ó pè fún ìrẹ́pọ̀ láàrin àwọn olórí àjọ náà ní ẹ̀ka kọ̀ọ̀kan tó fi mọ́ àjọṣepọ̀ ńlá pẹ̀lú àwọn gómìnà láti lè foríkorí lórí iye owó ọkọ̀ lọ sí ìlú Mẹ́kà. nígbà tó ń dáhùn ìbéèrè àwọn akọ̀ròyìn lẹ́yìn ìpàdé pẹ̀lú igbákejì ààrẹ sẹ́nitọ̀ Ibrahim ó ní ìpàdé tí wọ́n máa ṣe ó mà ló máa wáyé ní ìgbáradì fún ìrìn àjò hájì ti ọdún 2026 pàápàá láti sọ̀rọ̀ lórí iye owó tí yóò ná ẹnikẹ́ni tó bá fẹ́ lọ sí orílẹ̀-èdè Saudi Arabia. ó ṣàlàyé pé èròǹgbà wọn ni láti dín iye owó hájì kù sí iye tí kò ní mú ìnira bá àwọn èèyàn tó bá fẹ́ lọ nítorí bí kùdìẹ̀kudiẹ bó ṣe bá owó náírà lọ́wọ́ yìí ní ọjà àgbáyé. ó sọ wípé owó náírà ó ti ń gbérí díẹ̀díẹ̀ látàrí àtúnṣe ìjọba tó mọ̀ wà lóde yìí. igbákejì ààrẹ ó ní tí àwọn arìnrìn-àjò tí wọ́n bá san 8.5 million naira sí 8.6 million naira lọ́dún yìí ó yẹ kí àdínkù kó máa bá pẹ̀lú bí owó náírà bó ṣe tún ti gbé pẹ́ẹ́lí sí i lọ́jà àgbáyé. nígbà tó ń sọ̀rọ̀ akọ̀wé àgbà fún àjọ NACOM Dr. Mustapha Mohammed ó ní ìgbésẹ̀ ààrẹ yóò mú kí àlékún kó má bá àwọn èèyàn tó bá fẹ́ lọ sí hájì fún ọdún tó ń bọ̀. àṣeyọrí ńlá ó ní èyí wípé kí á mú àdínkù bá iye owó hájì láti mú ayé rọrùn fún àwọn mùsùlùmí láti ṣe hajj. gẹ́gẹ́ bí igbákejì ààrẹ bó ṣe pa láṣẹ a ó bẹ̀rẹ̀ iṣẹ́ ní kíákíá láàrin òní àti ọ̀la láti mọ bí a ṣe máa dín owó náà kù sí èyí tí kò ní mú ìnira bá aráàlú tí gbogbo mùsùlùmí yóò sì ní àǹfààní láti lè san owó náà láti ọ̀kan nínú òpó márùn-ún ẹ̀sìn ìsìláàmù. kọ́lọ́mọ́ sí ilé ìwèmí àtìyín àdúrà gbolúwa tóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣé wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá tẹ notification bell láti lè máa máa wètò alákòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé gbọ́dọ̀ wò wá o a kú iṣẹ́ tàná a dẹ̀ kú iṣẹ́ tòní náà ọlọ́ọ̀bá rèé yóò dé gbìyànjú èmi àti ńlá dé o.